ó ga ṣé ẹ ti gbọ́ abẹ́ ẹ ti gbọ́ àwọn àlìhùlàmọ́hù aláfáǹtù àǹbìláyì àlìmúlàmọ́hù àwọn àlìhùlàmọ́hù ilẹ̀ haúsá wọ́n ti lọ bá bàbá Tinubu o lórí ọ̀rọ̀ Niger Republic àwọn yẹn gbọ́n ṣe fọ́mọlúàbí ni wọ́n àwọn ò fẹ́ kíyà jẹ ìran wọn àlìhùlàmọ́hù ilẹ̀ haúsá àwọn ò fẹ́ kíyà jẹ fámìlì wọn ò fẹ́ kí Tinubu kókó ogun ja fámìlì wọn nílẹ̀ haúsá wọ́n ti lọ bá bàbá Tinubu o àwọn muslim cleric àwọn alágbára ilẹ̀ haúsá wọ́n ti lọ bá bàbá Tinubu àárín àwọn tó lọ bá Tinubu Buhari láyé ìgbà tí Buhari tó fẹ́ lọ kó ogun ja Sunday Igboho àárín àwọn àlìhùlàmọ́hù o àárín àwọn pastors àrọ́bà àríjòyè tó lọ bá Buhari pé mọ́mà kó ogun ja Sunday Igboho o àwọn ọmọ tó ń fẹ́ Yorùbá nation yìí àwọn ọmọ wa ni o má kó ogun jà wọ́n o má lọ bá wọn jà o wọ́n ní wọ́n ń bẹ̀rù Buhari nígbà yẹn so wọ́n ní èèyàn kò kí ń bá president jà kó jàre àṣé ajá tó bá lẹ́ni lẹ́yìn ló máa ń pèkù ọ̀yà èyí tí ò bá lẹ́yìn lẹ́yìn wà láì kò ní pèkúté àwọn yẹn sìn àwọn dìde ṣé president bíi Buhari kọ́ ni Tinubu ọmọ Yorùbá if you are watching me ẹ káàbọ̀ mo kí good evening good afternoon good morning good day àsìkò yìí according to the time ṣé ọmọ Yorùbá president bíi Buhari kọ́ ni Tinubu alágbádá ni Buhari alágbádá ni Tinubu fẹ́ lọ jà ní Niger Republic nísìn bóyá ẹ mọ̀ pé lánàá òde yìí Lamido Sanusi Lamido tó jẹ́ Central Bank governor tẹ́lẹ̀ Emir Sanusi òun ni olórí àwọn Tijaniya Islamic whatever tó láwọn ọmọọṣẹ́ lẹ́yìn àwọn ọmọ ìjọ ó dìde ó lọ sí Niger ó lọ bá olórí ogun wọn sọ̀rọ̀ Sultan of Sokoto àti Abdulsalam wọ́n lọ ní ìjà àrùn wọ́n lọ sí Niger wọ́n lọ bá olórí ogun iṣẹ́ bá mi pín ètò yìí kó kan àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lára pé ìkà ni wọ́n ṣe fún wa ẹ̀yin Yorùbá ilẹ̀ Yorùbá ètò yìí máa lọ ọwọ́ yín tó rẹ̀ mí jẹ́ kó gùn púpọ̀ kẹ́ lè mọ̀ wípé ìkà lẹ̀ ń ṣe fún wa Tinubu as a president of Nigeria as ECOWAS chairman ó fẹ́ kó ogun ní Niger Republic ẹ wo bí àwọn Fúlàní ò ṣe sùn tí wọn ò ṣe sinmi mọ́ Fúlàní ń jálánkàjò lóńkó ní wọ́n ṣe ń gbáwájú Tinubu náà ń gbáwájú Niger wọ́n ṣe ń lọ sọ́tún ni wọ́n ń lọ sósì ohun tó bá jọ ohun la máa fi ń wé ohun epo ẹ̀pà ó jọ pósí ẹ̀ lérí despite the fact pé àwọn Niger Republic wọ́n dúró tán pé nothing dey happen wọn ò bí yín kú despite the fact pé wọ́n náà máa kọjú anybody àwọn á face anybody faceable àwọn á fa anything fireable despite pé wọ́n dúró tán àwọn Fúlàní sì ń jáde ojú gbà mí tì fún ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá mélòó nínú yín ló jáde sọ̀rọ̀ fún wa mélòó nínú yín ló dìde láti defend wa mélòó nínú yín ló ní kò wá tán bí ọmọ Yorùbá ni wá a gbọ́dọ̀ dìde fún àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ wa láti bí ọ̀sẹ̀ kan sìn àwọn Fúlàní ilẹ̀ Nàìjíríà wọn ò sinmi ọmọ Yorùbá ó lè nǹkan tí mò ń sọ yìí ó lè má yé yín nísìn ṣùgbọ́n á padà yé yín wípé òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún yín ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá nígbà tí Sunday Igboho jáde káwa náà pariwo Yorùbá nation
ibo lẹwà ǹjẹ́ ẹ dìde kẹ́ ẹ lọ sí kí lórúkọ ẹ̀ aṣọ Àbújá sì Tinubu ò sinmi mọ́ o àwọn Fúlàní wọn ò jẹ́ kí Tinubu gbádùn wọ́n fa bàbá lẹ́pọ̀n lọ́tún lósì ni bẹ́ẹ̀ ni wọ́n ń dìde tí wọ́n lọ ń bá àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ torí Níjẹ̀ Fúlàní Mali Fúlàní Chad Fúlàní wherever even Fúlàní ilẹ̀ Yorùbá Fúlàní ni Fúlàní mo máa jẹ́ láéláé ẹ̀yin àgbàgbàlẹ̀ Yorùbá ṣe bẹ́ẹ̀ ti rí ẹ̀kọ́ tí ń fi ojú mímu hàn tó bá lè yan ọmọ kékeré ilẹ̀ Yorùbá ẹ̀ ń bú àwọn àgbàlagbà ẹ má bú àwọn àgbàlagbà mọ́ àwọn Haúsá wọn kì í bú àgbààgbà wọn ṣe bẹ́ẹ̀ ti rí nísìn àwọn ń dìde fún ìran wọn to the extent pé lẹ́yìn tí Abubakar bàbá onírùngbọ̀n funfun Abdulsalam bàbá onírùngbọ̀n funfun àti Sultan of Sokoto gbéra despite pé wọn jẹ́ kí plane fò bó wọ mọ́tò lọ ni pẹ̀lú àwọn escort wọ́n lọ sí Níjẹ̀ wọ́n lọ bá wọn sọ̀rọ̀ níbẹ̀ Ọ̀yọ́ ní Sunday Igboho ń gbé o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ wà lára àwọn tí wọ́n sọ pé àwọn Yorùbáwùyí yẹn wọn ò gbọdọ̀ wálé Sunday Igboho yẹn ó bú ọba Yorùbáwùyí yẹn ó bú ìjòyè ẹ má jẹ́ kó wálé o wọn gbọdọ̀ wálé ni ẹ mú wọn sọ́hún ni náà mo kàn wá sọ fún yín wípé ṣó tán yín ṣó jájọ́ yín lójú àwọn ọmọ Gàmbàrí wọ́n pùbù yín wọ́n jẹ́ ká rí yín bí ẹni pé àwọn nífẹ̀ẹ́ àwọn ọmọ tiwọn ju bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ àwa lọ àwa rí wọn ní ìrírí wípé àwọn nífẹ̀ẹ́ wọ́n dìde abiyamọ gidi ni wọ́n káràmásìkí àwọn ọmọ tiwọn ju èyí tẹ́ ẹ jẹ́ àgbààgbà tiwa lọ àwọn àlìwúlà mọ́ wá dìde ń sìn ọ̀nà àbánàbí mọ̀ àwọn àlìwúlà mọ́ wùlàbá gbogbo àlìwúlà mọ́ wùlẹ̀ Haúsá wọ́n pè wọ́n ní the Council of àlìwúlà mọ́s Council of ẹ̀káàbọ̀ àjọ ń ṣètò ní ẹ̀káàbọ̀ the Council of àlìwúlà mọ́s ni wọ́n ń pè wọ́n Council of Elders àlìwúlà mọ́wù ohun tó bá pa mí lẹ́rìn ni wípé bí àwọn àlìwúlà mọ́wù yìí bí wọ́n ṣe kóra wọn jọ Council of Elders àlìwúlà àwọn àáfàá ilẹ̀ Yorùbá tí wọ́n ń jà sẹ́sìn mélòó nú yín ni wọ́n pè nísìn a ní àkínṣe kankan náà ó dàbí ẹni pé ẹ̀kan gímétí wọ́n fi ẹ̀sìn kó yín lómi ọbẹ̀ nígbà táwọn àlìwúlà mọ̀ tí wọ́n ṣe mítìn nísìn tí wọ́n lọ bá Tinubu l'Àbújá wípé ọmọ ìyá àwọn làwọn tó wà Niger Republic o ò gbọ́dọ̀ kó gbùjà wọn o Tinubu àwọn ọmọ ìyá wa yóò gbọ́dọ̀ fọ́ wọn ẹ̀dẹ̀ gbọ́dọ̀ jù wọn o ǹjẹ́ wọ́n pè yín àlìwúlà mọ́ ilẹ̀ Yorùbá wọn ò ní pè yín náà àtọ́jọ́ ọmọ ìyá yín ni wọn ò mọ̀ yín ni wọn ò lè pè yín ẹ̀yin àáfàá ilẹ̀ Yorùbá ṣé wọ́n mú yín dání wọn ò ní mú yín dání nítorí pé ẹ̀ kì í ṣara wọn tó pé wọn ò mọ̀ yín rí bàbá wa ní ká ajá dúró ẹ máa gbé ẹ̀sìn wọ́ God bless you too God bless you ẹ ṣé mo dúpẹ́ bàbá ní ká ajá dúró ẹ máa gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọ́ ẹ ní ẹlẹ́bọ ní Sunday Igboho kí Sunday tó di ẹlẹ́bọ ṣé kì í ṣe ọmọ Yorùbá lákọ̀ọ́kọ́ ẹ̀ ni kó tó mọ tó máa di pé ẹlẹ́bọ ni o mùsùlùmí ni kírísítẹ̀nì ni o ṣé kì í ṣe pé ọmọ Yorùbá ní Sunday Igboho àkọ́kọ́ ṣé àwọn àlìwúlà mọ́wù yìí nísìn ṣé kò sí ẹlẹ́bọ nínú gbogbo wọn nílẹ̀ Haúsá kò sí bá ti ń ṣe ẹbọ ní Niger Republic kò síbi tí wọ́n ti ń ṣe ẹbọ rárá wọn ní òòṣà kankan nílùú wọn ẹ rántí pé gbogbo ìgbàdí bàǹtẹ́ tí wọ́n ń dì sídìí gbogbo ìgbàdí bàǹtẹ́ tí wọ́n ń dì sídìí ní ilẹ̀ Haúsá ẹ lè rí Fúlàní kẹ má rí pààrọ̀ nídìí ẹ lè rí ọmọ Fúlàní kódà àwọn ọmọ wọn kéékèèké wọ́n ń gbé pààrọ̀ sí wọn lọ́rùn kódà nílùú tá wà yìí tẹ́ ẹ bá pàdé nílé àlùwàlá ní mọ́ṣáláṣí wọn ò sọ fún
Sunday ni èmi mo rí dáadáa ni àjọ pàdé ní mọ́ṣáláṣí àwọn Gambia àwọn Sierra Leone àwọn Senegalese àjọ pàdé ní mọ́ṣáláṣí níbi bíi àtọkùnrin wọn àti obìnrin wọn tí ẹ bá wọn pàdé ní àlùwàlá tí jákẹ́ẹ̀tì wọn bá ṣe mistake ṣí sókè bàǹtẹ́ tó wà nídìí mí nínú wọn àwọn náà máa lídìí mú fún wa dẹ̀ máa kírun lẹ́yìn wọn bàǹtẹ́ tó wà nídìí mí olóńdè tó wà nídìí mí nílùú wọn tẹ bá ní ẹ tó wà lábúrọ̀dù èmi ò délùú wọn rí ẹni èmi ò bá wí pé mo sọ bẹ́ẹ̀ wípé à ń bá wọn Senegal à ń bá wọn pàdé ní mọ́ṣáláṣí níbi bíi nílé àlùwàlá olóńdè ìdí wọn bó ṣe máa tó nì o ò lè rí Senegal kó lo olóńdè ẹyọ kan wọ́n lè kó olóńdè 4 5 síbi pẹ̀lú tírà bẹ́ẹ̀ ni wọ́n ń gbé sí àwọn ọmọ Ọlọ́run nílùú tá a wà yìí àwọn ìyàwó wọn tó bá wọ aṣọ wọn gẹ̀rẹ̀jẹ̀ yẹn àwọn gá wọn tó máa ń fà yẹn tó bá jẹ̀rẹ̀ wọn tó bá họ́ọ̀gì wọn kó obìnrin họ́ọ̀gì obìnrin wàá fọwọ́ kan olóńdè ni kì í ṣe lẹ̀kẹ̀ àwọn tó máa ń discriminate fún wa tí wọ́n ń separate wa tí wọ́n ń divide wa nílẹ̀ Yorùbá wípé mùsùlùmí nìkan kìrìsìtẹ́nì nìkan oníṣẹ̀ṣe nìkan àwọn ni wọ́n wá dìde fún ọmọ ìyá wọn yìí now wọ́n sọ fún God bless you wọ́n ní kò sí rọ́ńbẹ̀ kò sí rọ́ńbẹ̀ kò sí rọ́ńbẹ̀ wọ́n ń lo lóńdè wọ́n ń lo pàró wọ́n ń lo bàǹtẹ́ ìfúnpá yes God bless you ìfúnpá mo ní ẹ̀dájọ́ ṣiṣẹ́ níbi iṣẹ́ kan náà ìfúnpá tó wà lọ́wọ́ ẹ̀ tó wà ní apá ẹ̀ báyìí 3 4 ni ó wà nídìí ẹ̀ ó wà lápá ẹ̀ àjọ ń kírun ni ó yẹ wá sọ fún mi sí ṣé mùsùlùmí ni wọ́n àbí wọn kì í ṣe mùsùlùmí ṣé mùsùlùmí ni wọ́n àbò oníṣẹ̀ṣe ṣùgbọ́n ọmọ Yorùbá ni ò lè fi ìfúnpá sápá ni ò lè lo lóńdè àwọn yìí ní àwọn àlìwúlà mọ́wù àdìgbè ìmáàmù tiwa náà àlìwúlà mọ́wù ni o torí àwọn àrólé ànábì ni àwọn tó bá ti pẹ́ wọn ní àlìwúlà mọ́wù pé àbá àrẹ́ ànábì mọ́ o àbá ànábì mọ́ láyé o àwọn àlìwúlà mọ́wù tó fi sílẹ̀ àwọn àrólé ẹ̀ tó fi sílẹ̀ nìyẹn àwọn náà wá dìde nísìn wọn ò discriminate wípé àwọn fámìlì wa o tó wà ní Chad o tó wà ní Niger Republic o tó wà ní Bikini o tí ẹ tó fẹ́ bá jà o àwọn kan ni mùsùlùmí láàrin wọn o àwọn kan ni kìrìsìtẹ́nì láàrin wọn o àwọn kan ló níṣẹ̀ṣe láàrin wọn o wọn ò sọ bẹ́ẹ̀ o wọ́n ń pààrà ọ̀dọ̀ Tinubu ni ẹ̀yin àgbàlagbà tiwa ẹ̀yin ọba wa ẹ̀yin ìjòyè wa ẹ̀yin bàbá wa kó tó di pé wọ́n mú olóyè Sunday Igboho kí wọ́n tó mú olóyè Sunday Igboho kí lẹ ṣe sí ṣe nǹkan kan lẹ́yìn tó mú olóyè Sunday Igboho tán kí lẹ ṣe ṣe nǹkan kan ní ṣe anything because a mọ̀ wípé kí ẹ̀ fún wa you don't care about us. God bless Yorùbá nation. God bless you. Ẹnìkan sọ pé Yorùbá don't turn to slave and our leaders can't allow us to go because of what they will eat. They want to eat. Bẹ́ẹ̀ni. They don't care about us. Okay. I am so sorry, Mbo. Ẹ ṣé Ògúnwùyí, Ṣàngówùyí, Ìṣẹ̀ṣẹ̀wùyí. Gbogbo ẹ̀ ni mo rí o. Gbogbo ẹ̀ ni mo rí Ìṣẹ̀ṣẹ̀wùyí, Ògúnwùyí, Ṣàngówùyí, Lákáyéwùyí. Gbogbo ẹ̀ ni mo rí ẹ ṣé ẹ káàbọ̀.
bẹ́ẹ̀ ṣe ń kí mi ni mò ń kí yín mo wo kọ́mẹ̀ntì MBB àmọ́ ọ̀rọ̀ yẹn ó bá mi níbì kan nígbà tí mo gbà ìwòyàn ṣe ń lọ àwọn Fúlàní ṣéèkì Gumi tó rìn káàkiri nísìn ṣá lóun ò mọ̀ sí bí àwọn HULAMOHU council not just HULAMOHU the council of all HULAMOHU elders gbogbo àwọn olórí yẹn ǹjẹ́ ẹ̀yin tiwa ǹjẹ́ ẹ dìde fún wa rárá ǹjẹ́ yìí bàbá yìí ǹjẹ́ ẹ dìde fún wa ǹjẹ́ ẹ ṣe anything fún wa ǹjẹ́ bí kó parẹ́ kó bàjẹ́ kó dojúdé kó ní ìlú tẹ́ ń lù lábẹ́lẹ̀ ǹjẹ́ ẹ wo wípé tí àwọn Fúlàní bá ń kọ history àwọn bàbá wọn tí wọ́n ń kọ dáadáa tí wọ́n lọ́n jẹ́ àrí bàbá wa pẹ́ o tí wọ́n ní ṣéwù aláàjì dángangàn tí wọ́n ń kí àwọn bàbá wọn tínú wọn ń dùn tí wọ́n ń gbé wọn ga ǹjẹ́ ẹ rò pé báwo làwọn ṣe máa kì í ẹ bá mi gbé ẹ bá wọ ǹjẹ́ you wan call in mi dẹ̀ fẹ́ ṣe calling show bet máa yìí ẹ tí ẹ lè kọ́ àbí this phone is not charged ẹ lè call in mo máa ṣe show lọ́la number mi is +17185020573 ẹ keep record ẹ keep ẹ mo máa ṣe show lọ́la lágbára Ọlọ́run ọba mo máa ṣe calling show time ti lọ mo lọ síbi iṣẹ́ lálẹ́ +17185020573 fóònù tó máa fi ń ṣe calling show fóònù yẹn o ni mo fi ń ṣe show mi ò tiẹ̀ mo fẹ́ ní kẹ́ calling ni mo á rántí pé fóònù yẹn mo fi ń ṣe show ẹ má bínú torí Ọlọ́run ọba now Yorùbá ta ni ó gbà wá tó gun ẹ̀yìn bá padà jà wá ká ló máa ṣìpẹ̀ wa àwọn mùsùlùmí ànábì ni ó gbà ní ìgbà ràn mí tó bá dà láyìíra Muhammad ni ó gbà ní ìgbà ràn mí tó bá dà láyìíra o tó bá dà láyìíra Muhammad ni ó gbà ràn mí Muhammad ni ó gbà mí gbà ràn mí làwọn mùsùlùmí ń kọ àwọn Fúlàní sì HULAMOHU ni ó gbà mí gbà ràn mí tó bá dìjà Naija HULAMOHU ni ó gbà mí gbà ràn mí tó bá dìjà Naija àwọn HULAMOHU wọ́n ti dìde wọ́n ti fẹ́ gba Niger lọ́wọ́ Tinubu tí àwọn France bá wá yọ mo fẹ́ kẹ́ bá mi pín ètò yìí o kẹ́ wá fún mi ní answer àwọn Niger sí àti Nàìjíríà ló fẹ́ jà àwọn France ń dúró de pé àwọn máa bá Niger jà pé wọ́n jẹ́ àwọn EU wọ́n support EU European Union AU African Union wọ́n fẹ́ bá Niger jà Chad dìde olóhùn ò ní gbà olóhùn máa support Niger Fúlàní kan náà ni wọ́n Senegal dìde olóhùn ò ní gbà olóhùn máa support Niger Fúlàní kan náà ni wọ́n àárín wọn bíbí yìí náà different countries ní African countries wọ́n dìde wọ́n là máa support Niger àrùtọ́ ṣe long live Putin ìyẹn ti kí lorúkọ tiẹ̀ bóyìlú Putin Russia wọ́n ṣe long live Putin yàrá ti Russia àwọn tó wá wà Nàìjíríà tí wọ́n jẹ́ tá a pè ní we are one Nigeria ni wá o we are one Nigeria kan náà ni wá àwọn tá a bí ní pé we are one Nigeria wípé ọmọ ọ̀jájọ ni wá ní Nàìjíríà o àwọn náà wá dìde sí wọ́n jẹ́ pé yé wa pé àwọn ò ṣe ọmọ ìyá wa no wọ́n sọ fún wa wípé àwọn òkè ẹ lọ àwọn fídíò tí mo ti ń post láti ìjẹta tí wọ́n ti ń jáde sọ fún wa pé àwọn ò ṣe ọmọ ìyá wa they are Niger people they are kí ló ń pè French speaking people àwọn ti pààlà àwọn ti ṣe intermarriage pẹ̀lú àwọn Niger amáwọ̀ àárí bẹ́ẹ̀ Abdulsalam bàbá onírùngbọ̀n funfun ìjọ ò lẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ táìmù tí Buhari fẹ́ mú olóyè Sunday Igboho tó ní a má ṣe rálì tí wọ́n ń lé wa káàkiri àwọn ò jagun o
àkú àdábọ́ta o rí ìbọn lọ́wọ́ wa o ìjà Abdulsalam sọ̀rọ̀ Abdulsalam ò sọ̀rọ̀ Abdulsalam ò béèrè fún peacekeeping no mo ń wo comment section Abdulsalam tó sọ̀rọ̀ Abdulsalam ò béèrè fún peacekeeping nígbà yẹn ṣé Sanusi Lamido emir tó béèrè fún peacekeeping kò béèrè fún peacekeeping ni Sultan of Sokoto tó béèrè fún peacekeeping ipe Buhari àwọn ọmọ tí wọ́n náà fẹ́ kó Nàìjíríà yìí pé wọ́n mọ̀ra béèrè lọ́wọ́ wọn kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ Buhari, you are the president of Nigeria and àwọn Yorùbá they are Nigerians also pé wọ́n ní kí ló fẹ́ báwọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olórí ilẹ̀ Nàìjíríà táwọn Yorùbá lè ṣì wà nínú Nàìjíríà pé wọ́n báwọn sọ̀rọ̀ ǹjẹ́ wọ́n béèrè fún peacekeeping wọ́n ò béèrè fún peacekeeping wọ́n ò béèrè torí pé àti ṣe ọmọ tiwọn ǹjẹ́ àwọn ọba tiwa nílẹ̀ Yorùbá ǹjẹ́ àwọn ìjòyè wa àwọn governors wa àbí àní àwọn àfáà ṣáwa náà ò ní àwọn àlìwúlàmọ́hù àní àwọn pastors àní àwọn olórí oníṣẹ̀ṣe tí wọ́n lè lọ bá Buhari pé bàbá Buhari sàlámà àlékún bàbá Buhari kí wọ́n sọ èdè tó gbọ́ sí wípé we want peace ní Nàìjíríà Sunday Igboho tó ń káàkiri táwọn ọmọ kan ń tẹ̀lé lẹ́yìn yìí wípé àwọn fẹ́ Yorùbá nation kí ló tó pé Sunday Igboho yẹn àti bàbá Buhari olórí ìlú Sunday Igboho come over here bó ti jẹ́ pé Olúwo bọ́ta nígbà yẹn pé òun máa mú Sunday Igboho dání lọ sí Àbújá káwọn ò dẹ̀ trust Olúwo torí àwọn religion fanatic religion bigotry ó ní Olúwo so we don't trust Olúwo an inch láti gbé Sunday Igboho kalẹ̀ fún Olúwo ǹjẹ́ yìí bàbá yìí jẹ́ dìde ǹjẹ́ ẹ lọ bá Buhari lọ́fíìsì ǹjẹ́ Àbújá tí Buhari wà ń gbà yẹn tí ẹ lè lọ bẹ̀ torí àwa ọmọ yín tí à ń pariwo pé ìyà ń jẹ wá wípé Fúlàní ń pa wá mọ́nú oko ǹjẹ́ Àbújá tẹ̀yin ò lè lọ nígbà yẹn nítorí àwọn ọmọ tí yìí ẹ̀yin governors tẹ̀ ń lọ Àbújá tẹ̀ ń rí Buhari ojú méjèèjì báyìí ǹjẹ́ ọ̀rọ̀ tẹ̀yin ò lè lanu yín ká ẹ sọ ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá ẹ̀yin bọ̀rọ̀ kíní ilẹ̀ Yorùbá shame on you guys mo mọ̀ pé àwọn fún ẹgbẹ́ kan they will still come on this comment section and say ṣé ẹgbẹ́ bàbá ẹ̀ ló ń bá sọ̀rọ̀ how does that concern my baba with nǹkan tó ń ṣẹlẹ̀ and how does that be my pain with age ẹni tí wọ́n fẹ́ kí wọ́n dárúkọ òun kò ní wà relevant now àwọn àlìwúlà mọ́hùn sí wọ́n wá dìde ǹjẹ́ àwọn èèyàn wá pèsè ẹ̀sìn kan fún àwọn ọmọ wọn no mo ń bèrè lọ́wọ́ yìí ǹjẹ́ àwọn àlìwúlà mọ́hùn ilẹ̀ Haúsá ilẹ̀ Fúlàní ǹjẹ́ wọ́n á sọ fún àwọn ọmọ wọn pé ẹ̀yin ọmọ wa o ìwé yìí o ní Ọlọ́run ìwé yìí ni kẹ́ máa sìn ǹjẹ́ àwọn ọmọ wọn ò ní sin ìwé yẹn mo ń bèrè lọ́wọ́ yín ni torí pé wọ́n rí ẹ̀kọ́ kọ́ lára àwọn olórí wọn wọ́n mọ̀ pé táwọn bá ṣubi tó bá ṣupa wọ́n tẹ́gun kó bá ṣi léwọ̀ wọ́n máa ń fi ọ̀wọ̀ balẹ̀ jí ni wọ́n mọ̀ pé táwọn bá ṣubi táwọn bá ṣupa àwọn àlìwúlà mọ́ wọn àfàtò àbí àwọn àdìde fáwọn àwọn àlìwúlà mọ́ wọn àwọn àgbààgbà wọn wọ́n á dìde fún wọn lẹ́sẹ̀ máa rí tí olówó Haúsá kan bá jáde tó bá ń lọ báyìí ẹgbẹ́ ránkà déédé sọ̀nùkù bàbá sọ̀nùkù ránkà déédé wọ́n á máa ṣe ránkà déédé wọ́n máa pé sọ̀nùkù bí òjò fún ẹni tó jó lórí fún wọn. Now tell me
ta ni olórí tiwa nílẹ̀ Yorùbá mo kí yín ẹ káàbọ̀ ẹ káàsán ẹ káalẹ́ according to the time ta ni olórí tiwa nílẹ̀ Yorùbá nígbà tí wọ́n lé wa ká they use division divide and rule lé wa lórí divide and conquered wọ́n dẹ̀ ti divide ilẹ̀ Yorùbá so wọ́n ti conquer wa ní 50%. Not on this time tó pàwọn wá ń dìde tó wọ́n jẹ́ kó yẹ wá wípé ẹ̀sìn ọ̀tọ̀. There is difference between culture, religion and heritage. Taniwa kàtó jẹ́ lẹ́sìn. Kí ló tí àwọn àlìwúlàmọ́ tí wọ́n lọ bá Tinubu? Àwọn àlìwúlàmọ́ tí wọ́n lọ bá Tinubu lórí ọ̀rọ̀ Niger. Kí ló tí wọ́n wò pé ní Niger Republic o àwọn kan máa ń de tírà mọ́dì. Àwọn kan máa ń do pàrọ̀ mọ́dì. Àwọn kan máa ń de olóńdè. Oúnjẹ gidi wọ́n máa ń de mọ́dì. Wọ́n ń lo ìfúnpá gidi. Èmi àti àyàfẹ́ ń tẹ̀bà tí ìrìn ló kù. Ǹjẹ́ ẹ rí àwọn àmì tí wọ́n fi ọ̀bẹ dú ọrùn báyìí tó ṣe tí wọ́n fi ọ̀bẹ dú apá tí ọ̀bẹ yẹn ò gé wọn. Ẹ má yẹ ká tanra wa. Ọ̀bẹ tí wọ́n fi dú apá yẹn ọ̀bẹ yẹn ṣé nùkúrẹ́ ni láti mú kíní ọ̀bẹ yẹn jáde. Mo ń bèrè lọ́wọ́ yín ni ẹ fún mi lésì ní comment section. Ọ̀bẹ tí wọ́n fi yún ọrùn gbogbo aláàrí àrí àwọn àmì tó pé ẹlẹ́pẹ́ ìlú wọn máa ń ga wọ́n máa ft àrí àwọn àmì wọn tí wọ́n fi ọ̀bẹ dú ọrùn wọ́n gé ọwọ́ wíìn ṣé inú Kùránì ni wọ́n ti rí ọ̀bẹ yẹn. Wáì tí àwọn àlìwúlàmọ́ àwọn àrólé ànábì tí wọ́n wá dìde lọ bá Tinubu pé Tinubu tí ò bá sí àwọn Fúlàní Nàìjíríà tí wọ́n ń tẹ bọ́tìnì ni tí wọ́n pọ̀ nínú House of Assembly kí wọ́n tó deploy army lọ sílé Sunday Igboho láti lọ invade ilé ẹ̀ pé ó bá bẹ́ẹ̀ bá ẹ pa bẹ́ẹ̀ bá ẹ bú lẹ́sẹ̀ ẹ lù nínúkulù tó bá ṣe wèrè ẹ pàdánù kí wọ́n tó sign pé káwọn army lọ síbẹ̀ sílé Sunday Igboho wọ́n á fi kíní yẹn lọ nínú Senate àbí wọ́n ní fi lọ wọ́n máa fi lọ president òdédédé pass lọ wọ́n á ṣe behind the door behind the closed door wọ́n á fi lọ ṣé ká lọ lé Sunday Igboho ṣé ká lọ pa ìyá ẹ̀ ò ń ṣe àrùn gbó ẹ̀ pa àwọn ministers tó wà ń bẹ̀ tí wọ́n jẹ́ Fúlàní àrà ìṣòkò patriot ẹ̀ pa ìyá ẹ̀ àwọn Yorùbá tó wà ní Senate tó wà ní House tó wà ń bẹ̀ àwọn náà ṣe báyìí ni o torí ìjẹkújẹ ti fún lọ́rọ̀ ìmọ̀tara ẹni nìkan ìjẹ́ àìwẹ̀yìn ìjẹ́ àìnílà káyè tí ò ní bá yín wáyé ọjọ́ mi abẹ́ tí lẹ́yìn tó kú kó wá sin ayé mọ́rí kó kó ẹgbẹ̀rún owó sínú sàárè yín ṣùkẹ́rí ẹ̀ nínà if unfortunately for you táwọn ọmọ ayé bá tí wọ́n tó tún sin yín sí tí wọ́n gbà tí wọ́n sin yín pẹ̀lú gold ọmọ aláǹbà orí yín tó bá dòru o ajé yìí tó bá bíire nínú yín àwọn owó tẹ̀ ń kó pamọ́ yẹn àwọn góòlù tẹ̀ ń kó pamọ́ yẹn ẹ sọ fún àwọn ọmọ yín ẹni kan sí yín pẹ̀lú àwọn owó yẹn ẹni kan sí yín pẹ̀lú àwọn góòlù yẹn táwọn ọmọ oró bá ní wá bá yín tí wọ́n bá ní láǹbà orí yín wọ́n á sọ máa sọ̀tì orí yín wọ́n á títí ènìwá ètè bọ́lẹ̀ lọ́rùn yín wọ́n á bẹ́ orí yín kúrò níbi tí ebi ń pa àwọn èèyàn dé. I know every one of you lè raise up your hand pé ẹ lọ lé Sunday Igboho ó ń yọ wá lẹ́nu ó yá ìyá ẹ pa 90% 98% yìí ló náwó sókè níjọ́ náà. Now Tinubu tó jẹ́ ọmọ Yorùbá ó fẹ́ lọ jagun nísìnyí o bó jẹ́ pé mí ogun lẹ́yìn rò wípé wọ́n kó jà Sunday Igboho ẹ rò bóyá Sunday Igboho nìkan ni wọ́n kó ogun lé Sunday Igboho jà àbẹ̀rò nìyẹn ò pé Sunday Igboho yẹn ẹlẹ́bọ ni ẹlẹ́bọ máa polówó ẹbọ ó máa polówó ṣíríkù ó rò bóyá Sunday Igboho nìkan ló kó ogun jà
gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n kógun jà gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n kógun jà because lẹ́yìn tí Sunday Igboho tí wọ́n lọ invade ilé ẹ̀ tọ́lọ́hùn jẹ́ ti ẹ̀mí ẹ̀ lé wọn lọ́wọ́ ló wá padà wá fún àwọn aráabí ní opportunity ó fún wọn ní audacity láti máa wá wọ inú igbó even láti máa wọ inú ilé lọ máa kọ́ ọmọ Yorùbá ọwọ́ chọ́ọ̀chì láti lè lọ bọ́ǹbù ẹ̀ láti lè lọ yìnbọn pa àwọn èèyàn láàrin ọjà nílẹ̀ Yorùbá láti máa jẹ́ àwọn èèyàn gbé anyhow nílẹ̀ Yorùbá because ẹnìkan tó ti tó jáde fún yín òun náà lẹ ti gbá lórí mọ́lẹ̀ yẹn lẹ ti dìbò pé kó lọ pa tó fún wọn ní audacity láti ṣe oríṣiríṣi fún yín láti fìyà jẹ yín bí wọ́n ṣe fẹ́ now ṣe bẹ̀rẹ̀ ni o torí báàgì ráìsì nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ ìwọ́n ló ti wọ 45,000 èló ni báàgì ráìsì nílẹ̀ Haúsá 28,000. Are we one Nigeria? Are we in the same country? No, I don't get it. Báàgì ráìsì nílẹ̀ Haúsá 28, àwọn kan ní 30, àwọn kan ní 28. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá 50,000 ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Oko tó bá gbé ilé Haúsá wọ́n mọ bọ́yẹ̀ ń ṣe tí wọ́n ń kéré oko wọn. Wọ́n bí wọ́n ṣe ń fún àwọn boko ní tax láti harvest oko wọn tó kọ́ wọ́n bá ti wù. Wọ́n sọ fún àwọn boko wọ́n harvest ẹ̀. Ṣùgbọ́n Sunday Igboho ti dà yín lójú ilẹ̀ Yorùbá ó ní ẹ má san owó tax fún boko. Ó yẹ kí ìjọba àti gbogbo tó bá jẹ́ ọmọ Yorùbá ọmọ ọkọ ó yẹ kẹ́ appreciate olóyè Sunday Igboho ni. Ó yẹ kí each and every one of us appreciate that man. If not, àwọn àgbẹ̀ wa àwọn náà ti máa san tax. Ìlú Buhari gangan Daura mo gbọ́ wá síbi bí ìfún yín and if you don't believe you can still go on Google and Google search it. Kó lọ wo níbẹ̀. Tí àwọn àfà àwọn ṣéwù àwọn cleric bẹ̀ tí wọ́n ti pariwo síta wípé àwọn ìyàwó àwọn àti àwọn ọmọ àwọn rotational visit ni wọ́n ṣe fáwọn boko ní ìlú Buhari rotational visit lọ sórí Google lọ sáré Google search ẹ̀ ń sìn sáré Google ẹ̀ pé cleric cries out we farm for them they rape our wife and children. Wọ́n á sọ fún ẹ àwọn ṣéwù bẹ̀ àwọn àfáà bẹ̀ àwọn àlìwúlàmọ́hù bẹ̀ àwọn olórí ẹbí níbẹ̀ ni wọ́n pariwo síta wípé nílùú àwọn o àwọn boko tán bá dé wọ́n máa jókòó kalẹ̀ ni àwọn ọkọ náà máa lọ sí ọ̀gbìn náà máa kọ́ ilẹ̀ àwọn náà máa harvest ilẹ̀ ṣùgbọ́n every week làwọn ará bíi ni wọ́n ń wá sí ìlú wọ́n wá pe àwọn olórí ẹbí ládùúgbò olórí ẹbí aláàjì zanganangin lásìkò yìí wíìkì yìí o àwọn ìyàwó yín lẹ nídì kí wọ́n bá wa ṣeré ọ̀sẹ̀ méjì náà máa ń lò oníkálukú wá fa ìyàwó ẹ̀ lọ́wọ́ wọ́n á tò wọ́n sórí line àwọn ìyàwó wọn ń travel Nigeria àwọn ìyàwó wọn ń travel ibo náà lọ wọ́n lọ bá àwọn boko ṣe ọdún bí ọ̀sẹ̀ méjì oríṣiríṣi làwọn máa rí Nàìjíríà bàbá tún wá dé tọ́sẹ̀ méjì ti pé àwọn tó bá wá kó wọn lọ́nà ló máa kó wọn padà wá o wọn ò ní pa wọn o wọn ò sọ pé wọ́n ń pa wọn o wọn ò ní wọ́n kó 10 fún wọn wọ́n kó 8 padà o 10 tí wọ́n kó lọ lọ́nà máa dá padà tó bá kó 100 lọ 100 yẹn náà ló máa dá padà wá fún àwọn èèyàn fún àwọn ọkọ wọn táwọn yẹn bá ti wá dé aláì irú pẹ́sọ̀ ò lè wá bí mi lọ ṣe kí ni ebi ọmọ tó lọ ṣe o ẹ̀yin lè máa mọ tó lọ ṣe
ọlọ aláì ẹ lè pa mí Yorùbáwùyí kí náà lọ ṣe irú pẹ́sàn wo lẹ́ ń bi mí kí náà lọ ṣe báwo ẹ̀yin lè má mọ̀ nǹkan tí wọ́n lọ ṣe àbí irú pé aláì lè pa mí ní comment section ẹ lè pa mí ẹ gbọ́ èyí èèyàn ẹnìkan ń béèrè ibùdarí ẹnìkan ń béèrè wọ́n ní kí ni àwọn ìyàwó àwọn aráàlú lọ ṣe lọ́dọ̀ àwọn boko ẹ̀yin tẹ́ bá mọ̀ kan tí wọ́n lọ ṣe bá mi kọ sí comment section nǹkan tẹ́mi kàn wò ní kí wọ́n lọ ṣe ni pé wọ́n lọ ọ̀rọ̀ rẹ̀ lọ ṣàtọ́gbà aláàjì wọ́n lọ ṣàlájì èmi ò mọ tó lọ ṣe o bóyá wọ́n lọ bá àwọn boko dáná mọ̀ pé ń gbà mí èèyàn máa ní ìdẹ̀ tó máa báyọ̀ dáná bóyá wọ́n lọ bá àwọn boko dáná àbí wọ́n lọ bá wọn bóyá rí tẹ́yìn dùn nínú wọn lọ bá wọn màsáàjì ẹ̀yìn wọn ní ìmọ̀kan tó lọ ṣe àṣẹwó ló pọ̀ ní comment section yìí comment section ẹ̀yin àṣẹwó lẹ pọ̀ ń bẹ̀ ẹ̀yin lẹ mọ̀ tí wọ́n lọ ṣe wọ́n lọ tìràbàyè kọ́ ẹ má bínú chai tẹ́mi ìrẹ́yẹ fídíò bíbí nísùn ẹ̀yin àwọn náà ẹ̀yin náà bọ̀kan tí wọ́n lọ ṣe bóyá lọ tìràbàyè ni àbí wọ́n lọ ṣe anything má wà o torí mi mọ̀ tó mọ̀ pé mo ṣe ṣó lọ́wọ́ má bínú mi mọ̀ pé ẹnu ọ̀nà yàrá ẹ̀tì ẹ̀ ni mò ń lò náà tó má bínú. You wanna come outside? Báyà come outside ma all right má bínú jọ ẹ má bínú ẹ jọ aya yàrá lò dàgbò la yá lò. Gbogbo bó ṣe tó gbà mí wá sọ pé o fẹ́ jáde má bínú pé mo wá sẹ́nu mi má bínú ọkọ mi. Àbí wọ́n lọ ṣe kí wọ́n lọ bó káàdì ẹ̀yin náà bóyá lọ bó káàdì àbọ̀ wọ́n lọ bó ẹni tí báwo kan lọ bó ẹni wàhálà Yorùbáwùyí fàṣẹ aṣáwó ni ẹni náà bóyá lọ bó káàdì àbọ̀ lọ bó ẹni tí ẹ̀yin náà mọ̀ kí ló wá fẹ́ sọ tó bá tún wá káwọn ọ̀yá dé wọ́n wá pe àwọn ọmọ wípé ẹ̀yin ọmọ ẹ wá o ẹ̀yin náà wá lọ ọ̀sẹ̀ méjì lọ́dọ̀ wa o àwọn ọmọ náà tún wá lọ lu ọ̀sẹ̀ méjì lọ́dọ̀ wọn ṣáyé nìyẹn ṣáyé nìyẹn àbíjà kí ni a fẹ́ pẹ̀lú eléyìí sí mo ń bèrè lọ́wọ́ yìí àwọn olóyè Sunday kò ní pé àkọsí tó jọ́sẹ̀ láíláí kò ní ṣeé ṣe kò lè pọ́sibù àní gbawé ẹ̀ láyé ilẹ̀ Yorùbá ìjẹ́ ìwà àlùhùlà mọ́ òwúlẹ̀ Yorùbá ìjẹ́ wọ́n dìde last wọ́n padà sọ pé ẹlẹ́bọ ni o lẹ́yìn ìbọn máa kó wa lọ sílẹ̀ ìlérí kì í ṣe ẹlẹ́bọ ló máa kó wa lọ sílẹ̀ ìlérí o ẹlẹ́bọ ni o igbá ni àwo ni ẹnu ẹni gbogbo wa wà yẹ o tí ìbolówó nu. Open and close aláṣẹwó nìyí wọ́n lọ gba pọ́nrán àlá Ọlọ́run nìkan ló bàbá mi ṣàánú yín Yorùbáwùyí fàǹsì Yorùbáwùyí fàǹsì ìwà tó dá báyìí sílẹ̀ kan báyìí kò sí lára yín à ń sọ̀rọ̀ gidi ẹ̀dẹ̀ sọ̀rọ̀ yìí di ẹ̀fẹ̀ mọ́ mi lọ́wọ́ kò sí wàhálà pọ́nrán yìí náà ní lórí ètò Yorùbáwùyí ẹ̀mọ̀jì yẹn lọ last ojú everybody àbó tap iṣẹ́ owó lè ní sẹ́ẹ̀kì wọn kí máa ń wé tap iṣẹ́ owó èmi máa fún yín ní information update iye tí wọ́n ṣe owó iye tí dọ́là dà mo wá fẹ́ bí èyí tẹ̀ ń bú Sunday ẹlẹ́bọ ni Yorùbá nation wọ́n fẹ́ fi dẹ́bọ sílẹ̀ nílẹ̀ Yorùbá ni mo fẹ́ bèrè lọ́wọ́ yín ṣé èyí tẹ̀yìn ra epo 910 naira orí tap iṣẹ́ owó bí ṣe máa ń sọ̀rọ̀ yìí tap send is 910 naira àárọ̀ ìmọ̀wò bíi 2-3 hours ago was 900 náà mo fẹ́ bèrè lọ́wọ́ yín ẹ̀yin tẹ̀ ń wá ẹlẹ́bọ kẹ́lẹ́ rí bí wọ́n ṣe divide Nàìjíríà ẹ̀yin tẹ̀ ń wá ẹlẹ́bọ káàkiri 910 ni wọ́n ṣe dọ́là sí lórí tap send mo sọ fún yẹn download ẹ̀ ẹ bá ti download ẹ̀ ẹ forúkọ mi sí Abiola 223 ẹ gba $10 lọ́fẹ̀ẹ́
ojúmọ́ ni mò ń sọ yẹn fún yín àbí kò sí wàhálà tó bá ti lọ sí ilé epo tó fẹ́ lọ ra epo kó o mú láwà ní ẹ̀dá ní bọ́dẹ̀ máa gbé kúrọ̀sì sọ́rùn ní pé ilé epo ni mò ń lọ yìí o kúrọ̀sì rẹ lọ́rùn mi o ẹdínwó epo fún mi o kẹ wá mọ̀ bóyá ẹlẹ́bọ àbí kò ṣẹlẹ́bọ àwọn tó wà ní nìjẹ́sì kò sí ẹni tó ń ṣe òṣàlù wọn níbẹ̀ ṣùgbọ́n yet àwọn fámìlì wọn tí wọ́n wà ní Nàìjíríà wọ́n lọ ń kojú president Tinubu wọ́n lọ ń bá Tinubu pé kò sí ní tó jọ àwọn fámìlì wa ò lè pa wọ́n ànígbà. I download it, but is it your name I will use to enter first name? No, you will put all your data in them, their details in them, visible. Orúkọ yín, everything. Ibi promo code nìkan lẹ ti máa lo orúkọ tèmi. Ibi promo code nìkan lẹ ti máa lo orúkọ mi. Tí ó bá dé yé yín, ẹ pè mí sórí +17 18 5020 573. WhatsApp call nìkan ẹ kúkú mọ nọ́mbà mi. Ẹ pè mí sí WhatsApp number mi after this show. I will explain better for you. Àwọn orúkọ yín lè máa fi sí àwọn details yín, and your details are safe and secured. Abẹ́rẹ́ tó lókun ní ìdí tap send. Your details are safe and secured. Àwa náà ti ń lò ká tó bẹ̀rẹ̀ sí ní polówó fún wọn. Orúkọ mi lẹ́kọ̀ọ́ máa lò fún promo code. Ẹ̀yin tẹ́ ń jà sẹ́sìn, ẹ continue. Àwọn Fúlàní ni wọ́n ń jà fún family tiwọn. Ẹ̀yin ń jà fẹ́sìn. Ojú everybody á bó last. You are sending to my call me after the show, please. Last. Ojú everybody á bó. Àwa ń ojú kalẹ̀ báyìí. Báyìí máa ń ojú kalẹ̀ lélẹ́yìí o. Tá a máa wò. Tí wọ́n máa ta báàgì ráìsì ní 28,000. Nílẹ̀ Haúsá. Tí wọ́n máa ta ní 50,000. Nílẹ̀ Yorùbá. And you say we are one Nigeria. One Nigeria. Ẹ̀yin gbọ́dọ̀ mutí ní ilẹ̀ Haúsá o. Ṣùgbọ́n ẹ lè mutí ní ilẹ̀ Yorùbá. Tẹ́ bá wá mutí nílẹ̀ Yorùbá, owó táàsì tẹ́ bá rí, wọ́n lọ fi túnlẹ̀ Haúsá ṣe tí ń bá yín. Tí yín bá yín, bí ẹ bá ti jẹ́ ìkà. Bí ẹ bá jẹ́ àgọ̀ mi tẹ́ nípe yín níkà nìkan, bí ẹ bá ti jẹ́ dìdìrì òpònú afọ́kùn gbé mu. Tí àwọn kan tó pìṣì ẹ̀sìn fún ẹ, tí wọn ò jẹ́ kó believe pé ọmọ yẹ ni first priority ẹ. Humanity is your first priority. Tí wọn jẹ́ kẹ́ ẹ mọ̀ pé humanity ni first priority, tí wọ́n sọ wípé ẹ̀sìn ni ojú everybody àbó. Yorùbá wọ́n ti divide wa. Wọ́n ti lọ divide and rule fún wa. Ẹja máa ṣe bẹ́ẹ̀ nìṣó. Ká máa wá wo tó máa padà end ẹ̀. Àmọ́ mo sọ fún yín. Tí ìwà Tinubu bá continue báyìí. Táwọn friends ń tì wọ́n. Wípé ẹ lọ́jà. Ọ̀dọ́mọdún ọ̀yà. Wàhálà ogun dẹ ní o. Àwọn ọ̀dọ́mọdún ọ̀yà. Tó bá ti dọ́mọ tán wá tún wá after 2 weeks wọ́n tún ní kọ́ àwọn ìyá tún máa bọ̀. I don't know. Ìgbà fi kí ni? Katsina, God bless you. Ẹnìkan ní Katsina lẹ̀ nílùú kíní ló ti ṣẹlẹ̀ nílùú Buhari. God bless you. Mo fẹ́ bèèrè kíní kan. Mo ní ṣetán ṣó yìí, mo kò fẹ́ sáré bèèrè kíní kan. Tí wẹ̀ bá hápùn lẹ̀ Yorùbá. Ọlọ́run jẹ́ kárí irú ẹ̀ o. Bẹ́ẹ̀ tí wẹ̀ bá hápùn lẹ̀ Yorùbá. Tí ìyàwó ẹ̀ bá dé, báwo ló ṣe máa kí ọkọ ẹ̀? Ẹ kú lé sà. Ṣé ẹ kú lé ló máa kí ọkọ ẹ̀ ni? Àbí ẹ káàbọ̀? Tó bá wá kí ọkọ ẹ̀ kú lé, kí lọkọ máa fi dá lóhùn? Àrí ẹ tó mú ọmọ tó mú ìyá lọ after 2 weeks ó dẹ̀yà padà tó wá mú ọmọ lọ. Wọ́n jẹ́ pé àwọn ọmọkùnrin o, àwọn ọmọbìnrin nìkan náà ń kó o. Lèmi ṣe ní èmi ò mọ bóyá wọ́n fẹ́ rò mọ̀là. Tó wò pé àwọn ọmọkùnrin yẹn wọn ò lè mọ àmọ̀là rò dáadáa. Àwọn ọmọbìnrin náà lè ro àmọ̀là dáadáa.
tí wọ́n lè yí tí wọ́n lè yí tí wọ́n lè yí tí wọ́n lè rò àwọn ọmọbìnrin náà máa wá ń kó wọn ò kọ́ àwọn bàbá lọ àwọn bàbá ń dáko ní o ṣùgbọ́n olóyè Ìgbòho dìde kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àwárí àgbààgbà ilẹ̀ Yorùbá kan up till now despite the fact pé máa yẹn wà lẹ́yìn odi ìyá ẹ̀ tún kú àwárí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá káwọn náà wá sọ̀rọ̀ sókè ká tiẹ̀ wá gbọ́ pé council of àwọn ọba o àbí council of àwọn olóyè o àbí council of àwọn kinní kan o council of àlìwúlàmọ́wù o láwọn àlìwúlàmọ́wù àwọn àfà tí olóyè Sunday Igboho ṣe fún kó tó di pé wọ́n mú káwárí àwọn council of àlìwúlàmọ́wù àwọn council of pastors àwọn council of oníṣẹ̀ṣes àwọn council of ọmọ ògbóró tí wọ́n ti ẹ̀ṣẹ̀ sìn kan tí wọ́n jẹ́ ọmọ Yorùbá kọ́kọ́ tiẹ̀ wá sọ̀rọ̀ pé àwọn council kan náà sọ̀rọ̀ o wọ́n lọ bá bàbá Tinubu l'Àbújá pé Tinubu jọ fi Sunday Igboho sílẹ̀ bí Buhari ṣe ja wèrè tó bí Buhari ṣe sínwín tó ní agbára Ọlọ́run ọba àwọn Igwe ilẹ̀ Igbo Igbo pé Buhari ò tiẹ̀ fún wọn ní attention àwọn Igwe ilẹ̀ Igbo wọ́n sì lọ torí Nnamdi Kanu Ọlọ́run ò ní jẹ́ ẹ̀ ń bẹ̀rù pọ́nrán ni àwọn ìyá mi Ọlọ́run ò ní jẹ́ kó máa kí wọ́n ẹ̀ délẹ̀ Yorùbá bẹ́ẹ̀ kí wọ́n bàbá délẹ̀ Yorùbá kò bá ti dé olóyè Sunday Igboho lójú bí traffic bí go slow tí ìwé ò ṣe tí ìwọ ilẹ̀ Yorùbá àbí sílẹ̀ bá wọ ilẹ̀ Yorùbá báwo ló ṣe máa kíra wa ẹ kúlé bá alágbájá ẹ kúlé ìyá tẹ̀lẹ̀dẹ̀ káàbọ̀ ṣe bára gúgúrú lọ sílé ni àbí kí lè máa rà lọ́fọ̀kọ́ atravel adé ẹ wo in fact you guys are doing something else nílẹ̀ Yorùbá àrí council of àlìwúlàmọ́ kankan tó máa jáde no council of ọba no council of ìjòyè no council of anything bàbá Tinubu àwọn èèyàn òun ò tí ì burú tó máa ṣe rí nísìnyí olórí ìjọba o tó Buhari bí Buhari ṣe ya wèrè tó àwọn council of Igwe àwọn àbíkẹ́ lóko àwọn onífìlà pupa yẹn àwọn bàbá tó máa ń fi ìyẹ́ ìyẹ́ sórí nílẹ̀ Igbo ẹjọ́ kí ló kọ àbá yẹn àwọn bàbá oníyẹ́ tó máa ń fi ìyẹ́ sórí nílẹ̀ Igbo kí lórúkọ wọn council of kí làwọn bàbá oníyẹ́ lórí nílẹ̀ Igbo ẹjọ́ torí Ọlọ́run council of àwọn bàbá wo àwọn bàbá oníyẹ́ lórí council of kí ni wọ́n nílẹ̀ Igbo tó máa ń fi ìyẹ́ sórí council of kí ni wọ́n council of Igwe Eze God bless you àwọn Eze wáyìn council of Eze wọ́n lọ sí Abuja wọ́n dá wọn tí wọ́n sí Abuja 5 hours wọ́n wà ń bẹ̀ bàbá kan tó máa ń ṣe fíìmù náà báyìí 80 years òun náà jọ ìwọ̀n council of kìíní kan òun náà lọ bá Buhari wọn ò kọ̀ pé Buhari lè ní kí wọ́n pa gbogbo àwọn wọn ò kọ̀ pé Buhari lè ní kọ́kọ́ gba àwọn sátìmọ́lé wọn ò wojú wúṣe Buhari wọ́n lè ṣe any damn thing fáwọn wọ́n sì lọ sọ̀rọ̀ on behalf of Nnamdi Kanu even though Buhari yóò gbà o Buhari yóò yọjú sí wọn o Buhari yóò release Nnamdi Kanu o kóòtù ní kó release ẹ̀ DSS sọ pé wọn ò gbà wọ́n sì dìde wọn lọ pépà gbé wọn everything gbé wọn ẹ wáyà ẹ ń bẹ̀rù Buhari ó máa ṣe o ọba Yorùbá ọmọ Yorùbá olóyè ilẹ̀ Yorùbá ẹ̀yin wá ń bẹ̀rù Buhari ẹ lè lọ síbẹ̀ ṣe tún bẹ̀rù Tinubu náà ni. Yorùbá yoyoyo bí iná alẹ́ ṣe ẹ tún bẹ̀rù Tinubu náà ni àbí Tinubu náà mú yín mọ́lẹ̀ ṣé Tinubu náà pa yín Tinubu á pé sátìmọ́lé
ẹ jẹ́ àmọ́ tó wá pé tẹ́ bá lọ bá Tinubu ó máa pa yín àbó máa pín sátì mọ́lé àbó máa ṣe ẹnìtì fún yín. Definitely that will prove the kind of who Tinubu is. If 4, 5, 6, 7, 8, 9, 10 obas or ìjòyè or àwọn ọ̀tọ̀kùnlú aláwọ̀ tó ń lówó gan tí wọ́n jẹ́ pàdé pẹ̀lú Tinubu, if they can speak on behalf of ọmọ Yorùbá, and we see káti ẹ̀wọ́ kí ló máa ṣẹlẹ̀ sí yín. So definitely gbogbo yín ẹ lè gamble life yín fún wa ní ilẹ̀ Yorùbá, ẹ lè gamble ẹ̀mí yín àtọ̀ fún wa nílẹ̀ Yorùbá. Ẹ̀yà Yorùbá ẹ ní agbára gan. Yorùbá burú díẹ̀ o. Yorùbá ní agbára. Yorùbá ẹ ní agbára díẹ̀, ẹ burú díẹ̀. Ẹ burú. Àwọn àníwúlàmọ́ nìyẹn. Àwọn àníwúlàmọ́ ilẹ̀ Yorùbá dà. Wọ́n kọ́ ní Facebook, wọ́n tẹ̀ wá níṣẹ́ mọ́. Kò síṣẹ́ mọ́. Ẹ máa ṣí ẹ̀. Ẹ máa bá mi ṣí ẹ̀. Ẹ bá wa tẹ love and like button. When I see them, I never see them as the Alihulamos. Trust me. Tí mo bá rí wọn, tó bá ń ṣe bá wa share ẹ̀. Ẹ bá wa pín. Ẹ máa share ẹ̀. Ẹ bá wa tẹ love and like button. I never see them as Alihulamos. I never see them as afars. I never see them as pastors. I never see them as oníṣẹ̀ṣes. I see them as bloggers. I just see them. Okay. I just see them as bloggers. Bloggers ni wọ́n, sọ̀rọ̀ lásán ni wọ́n. I think as far as the Alihulamos, they're supposed to be in Ilé-Kéwú. Aláì bàbá yìí ẹ̀dá. Ọlásàlẹ̀jẹ̀ làwọn rí wọn sí. I believe they're supposed to be in Ilé-Kéwú. Kó máa kọ́ àwọn ọmọ ní kéwú. Mo kàn bí nípa tó yẹ kó máa ṣe ìyẹn kó máa lè kéwú kó máa kọ́ àwọn ọmọ ní kéwú. The pastor should be in the mọ́ṣáláṣí and the church praying for us. Praying for us. Why the oníṣẹ̀ṣe should be ìwé ọmọ tó máa dáhùn èèyàn lóhùn? To the extent pé Ọba Solomon. God bless Ọba Solomon. God bless Ọba Solomon. Onígbà ló ń pe gbà ẹ lè kú fọ́. Kọ́ máa dámọ̀ràn tó fi kọ́dọ̀ tí o. Ẹ jẹ́ ká bá wá aṣọ títọ́ o. Tó bá dára bẹ́ẹ̀ kọ́lùkọ́ wá láti bàjẹ́. Ṣé tán? Ọba Solomon ló ń fẹ́ fúgọ yìí síta yẹn. Àti ráàfà. Tán ní kí ló wà ní uke tó ní sweet ni. Last pọ̀mọ́ ló. Last pọ̀mọ́ ló wà ń bẹ̀. Àti rí pastor àti evangelist àti rí kí ló máa ń pè wọ́n. Ọba Solomon ní kí ló wà ń bẹ̀. Tán ní kúlíkúlí àti dóńkó àní. Last yẹ́rìngì ló wà ń bẹ̀. Adẹ̀sẹ̀ ọba láwọn tó ti fọ́ọ̀mù tó gbọ̀sán ìwà. Ọba Solomon ló. If you call me, you distract this show. Ẹ má pè mí, mi ṣe calling show. Ẹ má pè mí, please don't call me. Ẹ má pè mí, mi ṣe calling show. Adẹ̀ ti rí pastor babaláwo tó gbé gbáwá tó gbàwó wá. Wọ́n ní kí ló wà ń bẹ̀. Ó ní kinní kan, olówó lówó. Wọ́n fẹ́ jẹ 1 million. Torí 1 million. So, guest ní fún wa dẹ̀. Wọ́n ní kí ló wà ń bẹ̀, owó ni. Ẹlòmíì lówó ló wà ń bẹ̀. Owó ni. Owó yìí náà ni gbọ́n lórí owó yìí náà ni.
mọ́ọ̀lù ó ti mọ́ọ̀lù máa dá kalẹ̀ mọ́ọ̀lù àlùmọ́ọ̀lù ó tó máa dá kalẹ̀ apá mọ́ọ̀lù gan ò ní ka ó tó wọ́n máa dá kalẹ̀ apá owó ò ní ka oníṣẹ́ ìṣe tó wá ilé wa ń tẹ́ àwọn ajalẹ̀ jẹ́ last wọ́n máa ṣí ọ̀tọ̀ ní tó ń ṣẹ̀ṣẹ̀ sọ ọ̀tọ̀ ní tán bá ń bẹ̀ ṣé yẹn ló kàn wá ńlẹ̀ Yorùbá ń sìn àbí ká ṣe ra wa lẹ́yọ̀ kan kẹ́yọ́ joyè religion fanatic religion bagot kò sí wàhálà ọba Tinubu ṣe bẹ́yìn náà ti rí ó kàn yín náà o ọba Tinubu ó kàn yín ṣe bẹ́yìn náà ti rí ẹ fi eléyìí ṣàríkọ́mọ̀ ọba Tinubu ẹ bá mi ṣí ètò ìkọ́mọ̀ ọba Tinubu náà ẹ jẹ́ ṣí ẹ bá wa ṣí ẹ love like button ẹ tán pọ̀pù ẹ bá wa tán pọ̀pù Irike nínú Yorubawuyi ẹ máa join ẹ bẹ́ẹ̀ láti lọ live láti ṣe live lọ́wọ́lọ́wọ́ báyìí Irike nínú Yorubawuyi lórí YouTube ibẹ̀ ni mo wà ní live lọ́wọ́lọ́wọ́ ẹ bá wa join ẹ gbogbo ẹ ọ̀nà lórí irọ́ wàláì ni mo sọ lórí irọ́ ni bàbá Tinubu ṣe bẹ́ẹ̀ ti pé lórí irọ́ lẹ́vìtì ṣe bẹ́ẹ̀ ti pé lórí irọ́ níjọba Nàìjíríà àbẹ́yìn ló pé lórí irọ́ níjọba Nàìjíríà sí ó ti clear sí yín ẹ̀ ní kò clear ó ti clear sí yín èyí gan ti pé everything na lórí irọ́ ló bá dé ẹ̀ṣá ló bá dé ṣáà ọ̀bẹ́ni tí ìdè tayọ ọ̀rọ̀ àwọn Fúlàní náà wá ń bá yín yẹn bàbá onírùngbọ̀n funfun ti ń jẹ́ ó wá bá yín wọ́n lọ sí Niger Republic Sultan of Sokoto wọ́n lọ sí Niger Republic Sanusi Lamido Sanusi Central Bank Governor ex Central Bank Governor olórí àwọn Tijaniya ẹ ti rí ẹ̀sìn Islam ń bẹ̀ yẹn olórí àwọn Tijaniya the leader of the Tijaniyas Islamic group kan ló ń jẹ́ Tijaniya àwọn Tijaniya náà wà nílẹ̀ Yorùbá o we have the Tijaniyas in Yorùbá land bẹ́ẹ̀ ni aláwọn Tijaniyas nílẹ̀ Yorùbá ṣùgbọ́n olórí àwọn Tijaniyas nílẹ̀ Haúsá orí Sanusi Lamido which he has millions of followers he is an ex-governor of Central Bank Emir Sokoto Emir Abolote náà pé and olórí àwọn Tijaniya olódìde olọba Tinubu Niger tó ń lọ yẹn ọ̀dọ̀ àwọn fámìlì tiwa ni a nígbà kó bá wọn jà olórí ẹ̀sìn kan nìyẹn o tó lórí ẹlẹ́sìn kan bá wá dìde in the name of Sunday Igboho or Yorùbá nation ẹkùn ẹ̀ lè máa mú dání ẹkùn ẹ̀ ó sọ̀rọ̀ bó ní báwọn kí ló máa ń pè náà àwọn ẹlẹ́bọ àwọn oníṣíríkù ẹkùn olórí ẹlẹ́sìn ẹ̀ lè máa mú dání mọ ara ẹkùn ẹ̀ ródó ẹ máa sún ẹkùn ẹ̀ if care is not taken ẹkùn ẹ̀ nìyẹn ẹ máa gbọ́ báyìí máa káàtì náà ni tẹ bá rí microwave tẹ bá tẹ gbẹ́pọ̀ ẹ̀ sínú microwave á mọ níwọ̀n inú gas cooker lè máa gbé ẹkùn yẹn sí tààtì náà sínú gas cooker ni lẹkùn á bá gbaná gbìí ló bá parí everything bá done last kí lẹ máa sọ ẹ ló ń jà fún ẹlẹ́bọ ẹ mọ̀ wípé ẹ̀sìn ọ̀tọ̀ àṣà ọ̀tọ̀ ìṣe ọ̀tọ̀ ìjẹ́ ọmọ ènìyàn ọ̀tọ̀ ni ìgbà tí Sunday Igboho wọnú igbó tó lọ ń bá àwọn Fúlàní tó lọ ń lé wọn ṣé kìrìsìtẹ́nì ọkọ̀ ẹlẹ́bọ ni Sunday Igboho ṣé ẹlẹ́bọ nìkan náà ń jí gbé òbíà òdù àbí òdù ní Òṣogbo níjọ́ Sunday àwọn kérúbù and sẹ́ráfù Òṣogbo tọ́jọ́wọ́ Òṣogbo rò kí pélé kó béèrè lọ́wọ́ wọn bóyá òdù náà pé àbí òdù ní ìjọba Òṣogbo mi ò mọ̀ pé àwọn kérúbù and sẹ́ráfù tí wọ́n ń ṣe ẹ̀sìn àwọn 12 ni wọ́n kó lọ àwọn mélòó àwọn 12 last wọ́n ní káwọn family lọ mú owó wá kọ́tọ̀ kó wọn dé wọ́n ti lù wọ́n kò sí ẹni tí wọ́n jí gbé tó dé tí ò láti sí hospital wọ́n ti lù wọ́n padà láti sí hospital ni ẹ sanwó òtọrùn ẹ sanwó pọ́n láti sí hospital ẹ tún wá sanwó trauma tí wọ́n máa go through for the rest of their life
ẹ máa wá wọ mọ́tò lọ kí wọn ẹ pẹ̀lẹ́ ṣé wọn ọ̀nà yín púpọ̀ ṣé wọn fọ́gi mọ́ yín lórí ṣé ẹ tó bá máa ṣe àjò torí ẹlòmíà máa sùn á máa sá jí látọjú oorun ni ẹlòmíà máa sá jí látọjú oorun ẹ tó sanwó àjò tẹ máa fi wò wọ́n sàn. Now at last what will you say? Ẹlẹ́bọ ni wọ́n wáì tí ẹlẹ́bọ ilẹ̀ Yorùbá mùsùlùmí ilẹ̀ Yorùbá kìrìsìtẹ́nì ilẹ̀ Yorùbá tí wọn ò pawọ́pọ̀ kí wọ́n gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ oko ẹrú. I know one verse mo fẹ́ bínú láláì tí n bá ní kí n máa sọ̀rọ̀ lọ má kàn bínú ni so mi fẹ́ bínú. I know one verse I want keep calm. Àmọ́ báyìí ó di gbogbo wa ló máa ṣe wọ́n ní lórí irọ́ ni gbogbo wọn o Yorùbáwùyí má dára ẹ láàmú lórí irọ́ ni gbogbo wọn Ọlọ́run àṣà ni gbogbo wa o Yorùbáwùyí lèmi ń jẹ́ Yorùbáwùyí lórúkọ mi the one and only Akalolo of Yorùbá nation Adáwọn of Yorùbá land ọmọ ìjọmọ ọlọpọ pé méjì olóyè rẹpẹtẹ of ilẹ̀ Yorùbá. I know very soon. I just dey play. I just dey play. Ọmọ ìjọba ọlọ́pọ̀ méjì ilẹ̀ Yorùbá. Ọlọ́pàá ìṣe Yorùbá nation náà lágbọ̀n pa dá wọn ni wá. Mo kó mo dá wọn tẹ́lẹ̀. Orí íńtánẹ́ẹ̀tì orí Yorùbá nation àwọn eléri ibú. Wọ́n ti ń sunkún sí. Ọwọ́ ebi ti bàyálàyà wọn. Wọ́n ti ń ké yányán. Wọ́n ti ń pariwo. Ariwo yìí ló kù ọ́. Dàwa ọ́. Bàbá Tinubu ọ́. Dollar ti di 910 910 naira ní tap ni o ẹ wá imagine èló ló máa jẹ́ ní black market phone tó bá import wọlé because ẹ ṣe anything Nigeria ẹ máa import phone láti China ni ẹ máa import phone láti UK ni láti America ẹ máa import phone ni ẹ máa import aṣọ bàtà ni gbogbo tó bá kó wọlé nísìn dọ́là tó máa fi ra o tí ẹlẹ́bọ bá ra fóònù ní 90,000 tẹ́lẹ̀ mo máa ra fóònù 90,000 èló náà fà máa ra tiẹ̀ tí ẹlẹ́bọ tó bá ra fóònù ní 90,000 èló ni pásítọ̀ máa ra tiẹ̀ dey play pásítọ̀ tó báìbù dání báìbù rẹ̀ ooo. I am a pastor. Like 1 million you say that. I want to 1 million. Epo. Tó bá ní ẹ̀mí ní ra fóònù, mo ní fóònù mẹ́sì màmá méjì fóònù mi ò ra bàtà mo láṣọ lé, mi ò ra kíní kan. Ó máa lo epo, wàá charge fóònù ẹ̀, wàá wọ mọ́tò. Epo yìí, ṣe mọ̀ pé ibi náà ti wá refine ẹ̀ fún yín. UK. Náà ti lọ refine epo yín Amẹ́ríkà. Ọlọ́mọba yín refine epo yín dọ́là mi ti ẹ̀rí bí i $10 lọ́wọ́ kí n fi hàn yín it's just like 9,000 something dọ́là ló máa fi refine epo fún yín. ọgbọ́n jù I want to be politically correct òun ló ń yọ àwa ọmọ Yorùbá lẹ́nu. Ọ̀rọ̀ lẹ́sọ ọ̀wọ́ aláìrọ̀ lẹ́fẹ́ ẹ̀ parọ́ o tí ìyá oníṣàngó tó bá lọ sílé epo tó epo ní 600 rand ló lẹ́rìn epo èló ni ìyá oníṣẹ̀ṣe máa ra tiẹ̀ èló ni ìyàwó àfà ẹlẹ́hà èló ló máa ra tiẹ̀ sísá tó mọ̀ láti ṣọ́ọ̀ṣì èló ló máa ra tiẹ̀ Yorùbá wise up ẹ jẹ́ kórí wa nálé kórí wa fa epo kórí wa kó pé kára sense sínú orí wa káyé kí wọ́n divide wa pẹ̀lú religion stop being deceived with religion ẹyẹ jẹ́ kí wọ́n tàn wá pẹ̀lú ẹ̀sìn mi ò ní ẹ má ṣẹ̀sìn fi a Muslim continue be a Muslim you are a Christian be a Christian you are oníṣẹ̀ṣe continue to be oníṣẹ̀ṣe if you don't do anything live your life as a free-minded person don't be deceived ìyẹn ò ní kó wọ iná kankan tó bá ṣẹ̀sìn kankan kò ní owó náà. Don't deceive yourself. O lè má ṣe Islam, kó má ṣe Christian, kó má ṣe oníṣẹ̀ṣe.
don't deceive yourself. China tó ṣe fóònù tó ń lò wọn ṣe Muslim. China ò kì í ṣe Christian. China ò kì í ṣe onífá. Àwọn ṣe fóònù tó ń lò. Most of the motors tẹ́ ń wọ̀ nínú ẹ̀kíní àwọn ni wọ́n ṣe. Ẹ dẹ̀ ń wọ̀. You claim you are religion. If you are religion and your religion tell you pé kó má bá ìyá Ọlọ́ṣun ṣe, kó má bá àfáà ṣe, kó má bá pastor ṣe, your religion must tell you láti má lo fóònù tí China ṣe. Alábòsí ni ẹni bí ni. Ẹni bí ni. Àwọn Fúlàní kan ń lò yín láti divide ilẹ̀ Yorùbá ni ẹni bí èèyàn kà. Gbogbo ẹ̀yin tẹ́ ń jà sí ẹ̀sìn ẹni bí èèyàn kà. Wọ́n lébi ló ń pa yín. Ebi ni oníkàlùkù cash out lórí Facebook ni nífẹ̀ẹ́ Ọlọ́run tó bẹ́ẹ̀. At 2:00 Nigerian time, go on the internet 2:00 àsìkò àyílà. Àsọ̀látù ayélujára náà mi. Àsọ̀látù lásìkò sọ̀lát. Lásìkò súrì. Wà lọ sórí internet wà rí àwọn àfà. Wọ́n wà láti súrì. Títí àsìrì máa fi tó. Tí àyè bá gbẹ lómi àsìkò mọ́gìb ló máa palẹ̀ mọ́. And he will be on the internet saying mo ń jà fọ́lọ́run ni o ẹ̀kíní kan. You will see a pastor àárọ̀ Sunday ó wà lórí kí orúkọ ẹ̀. You will see a pastor ní àárọ̀ Sunday ó wà lórí internet tó náà ń jà fọ́lọ́run. Àsìkò ọ̀sẹ̀ tí wọ́n ṣọdún fá you will see your oníṣẹ̀ṣe lórí internet tó náà ń jà fọ́lọ́run. Na sakamaje. Everybody. Na waiting. Na saka. You don't hear saka before. Ṣé ti gbọ́ sakari? Ṣé ti gbọ́ saka? Na sakamaje. Mr. Sakari ìyá rẹ̀ kọ́ ni mò ń bá wí o. Na sakamaje. Gbogbo wa ò jà fọ́lọ́run. Oníkálukú cash out. Don't believe them. Don't believe anybody. Tó bá sọ pé ẹ̀sìn kan ni, don't believe them. Don't believe them. Any àfáà tó máa preach fún mi. Any àfáà, any pastor, any tó máa preach pé tí bá bá anybody tó máa preach fún mi pé tí bá bá ẹlẹ́sìn kan ṣe máa wọná. That person must not be on the internet. Mark Zuckerberg tó ní Facebook, tó ní Instagram, tó ní gbogbo ẹ̀. Mark Zuckerberg. Oh my God, ni alábòsí ni. Mark Zuckerberg ọmọ ìlú wo ni? Ẹ̀sìn wo ló ń ṣe? Ṣé Muslim? Ànábì sọ wípé wọ́n pẹ́ ẹni tí ò bá ti ṣe sí wá. Àwọn gbọ́dọ̀ tí wọ́n ti ṣe síláàmù. Àwọn gbọ́dọ̀ bá ṣe kèfèrí ni. Ó máa wọ náà ni. Mark Zuckerberg tẹ̀ ń bá ṣe pẹ̀ tó sanwó fún Mark Zuckerberg. Mark Zuckerberg. Ẹ ń sanwó fún abẹ́ ẹ̀ sanwó fún. Wọ́n bí ire. Tẹ wá sórí íńtánẹ́ẹ̀tì láì ra data tí yẹn á ta. Ẹ ń sanwó fún Mark Zuckerberg. Ìlú ẹ̀sìn wo ló ń sìn? Kò tẹ̀ sí kankan. Èmi ń lọ ẹ̀ ní dààmú. Mo ti lo 1 hour 30 minutes mo ní mo fẹ́ lò. Try. Ẹ wo fíìmù tí mo ń wò yìí. Ẹ kí sáré lọ wo fíìmù mi. Mark Zuckerberg. Ó dàbọ̀. Yorùbá ẹ jẹ́ kó rí wá pé o. Ẹ jẹ́ ká yára wá ń gbé nǹkan mọ̀kọ́ tá à ń ṣe o. Kò jù bẹ́ẹ̀ lọ, mi sọ jù bẹ́ẹ̀ lọ. Thank you so much. I love you so. Subscribe to YouTube channel. Èyí kẹ́yìn Yorùbáwùyí ó ṣe wá ń wọlé báyìí. Ẹ̀yin lẹ́mọ̀. Thank you. I love you. Bye.